Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ní àǹfààní láti máa wo YouTube yìí ní òní. Ojú tẹ́ fi ń wò wá, ojú náà ní fọ́. Etí tẹ́ sì fi ń gbọ́ mi, etí náà ò ní di. Kí ni nǹkan tí mo fẹ́ bá wa sọ ní òní? Kì í ṣe nǹkan tó pọ̀, àmọ́ nǹkan tó yẹ ká dì mú ni. Mo sì wà lórí ọ̀rọ̀ ìràwọ̀ yìí náà. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé kí èèyàn kó kíyèsi nínú relationship, pàápàá jùlọ ọkọ àti ìyàwó. Ṣé rí topic tí mo fẹ́ mú wá ní ẹ̀yìn títí òní tí mò ń sọ yìí, òun náà ni pé ìwà wo, kí ni yóò máa ṣẹlẹ̀ tí a bá fẹ́ obìnrin tí ò yẹ ká fẹ́, tàbí tí a bá fẹ́ ọkùnrin tí kò yẹ ká fẹ́? Kí wá ni solution? Torí ọ̀pọ̀ ìgbéyàwó ló ti dàrú látara pé àwọn ìràwọ̀. Nítorí pé ìràwọ̀ yẹn méjèèjì ò bára mu. Ẹni tẹ́dẹ́ lọ wo lọ́dọ̀ náà ó bá làmọ́lẹ̀ pé ẹ bára yín mu. Solution kọ́ nìyẹn o. Kí ẹni tẹ́jọ́ tí ń bọ̀, ẹ ti bímọ àkọ́kọ́, bímọ èkejì, tí nǹkan wá rí bákan bákan, tẹ wá ṣe discover pé ìràwọ̀ yín ò bára yín mu. Solution kọ́ nìyẹn. Àmọ́ ṣé rí tí àwọn ìràwọ̀ yìí bá pàdé tí wọ́n bá fẹ́ ra wọn, nǹkan tí ó mọ̀ ṣẹlẹ̀ ó mọ̀ ṣẹlẹ̀ o. Kò lóògùn. Kódà àdúrà èèyàn ò múra. Bẹ́ẹ̀ ìkìlọ̀ ni ó kàn ní tí ọkùnrin tàbí obìnrin bá lè follow ìkìlọ̀ náà. Nǹkan tó dá, èyí tí ò dá yóò di nǹkan tó dá nínú ìgbésí ayé wọn. So, màá máa mú àwọn èèyàn kọ̀ọ̀kan, àwọn èèyàn, a bẹ̀rẹ̀ látorí àwọn ìràwọ̀ ilé àkọ́kọ́ tó ń jẹ́ atẹ́gùn. A bẹ̀rẹ̀ àwọn tí wọ́n lè fẹ́. Àwọn tí wọ́n lè fẹ́ ó wà nínú ìwé tí a ṣe. Àmọ́ àwọn tí wọ́n lè fẹ́, a máa ṣàlàyé wọn díẹ̀díẹ̀ torí a kọ àwọn tí wọ́n lè fẹ́ sínú PDF wa nínú ìwé àṣírí ìràwọ̀ ẹ̀dá. Bí àwọn tí wọ́n lè fẹ́, àwọn tí wọ́n lè fẹ́, àwọn tí wọ́n lè fẹ́, a ṣe àlàyé wọn. Irú ìwà tí ó mọ̀ ṣẹlẹ̀ tó bá jẹ́ pé wọ́n ti fẹ́ wọn, irú nǹkan tí ó mọ̀ ṣẹlẹ̀ láàárín àwọn méjèèjì, a ṣàlàyé. Àti irú solution, irú nǹkan tí wọ́n lè máa ṣe tó fi ń jẹ́ pé bóyá ìjà léni, ìjà lọ́la, wàhálà àìríjẹ, àìrímu léni, lọ́la, ó ti fẹ́ da ìgbéyàwó wọn rú. A ṣàlàyé ọ̀nà àbáyọ wọn. So, ẹ máa bá mi ká lọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.